فسلمان. الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك مسلكه إلى يوم الدين. Wókí bàbá wa the Grand Mufti of Ògbómọ̀ṣọ́ land, Fadilatu Dr. Sheikh Muhyiddin Salahuddin Ibrahim Onífìtílà, mo kì í pọ̀ ẹ kú ìgbàfọ́lọ́ orí èmi ò ṣe é gbà fún ta lèmi, tẹ́yìn wá lẹ́ gbà fún ọlọ́run lẹ́ gbà fún ọlọ́run tẹ́ gbà fún náà ọlọ́run náà ní fi yín lẹ̀ ọlọ́run sì bá wa san yín lẹ́san dáadáa. Kò sí ìkọ́mọ̀ ṣe kankan lẹ́yìn ẹni tọ́lọ́run bá kọ́mọ̀ ṣe. Wa ma tawfiqi illa billah. Àwọn àdúrà tẹ́ ń ṣe náà ni àfihàn rí kọ́mọ̀ ṣe. Nígbà tẹ́ ẹ̀ báyìí ti dákẹ́ àdúrà àti kún lọ́wọ́ tí ń wá látọ̀dọ̀ kálukú, ọlọ́run náà ò ní yé kọ́ wa máa ṣe. Ó dájọ́ míì téèyàn bá ṣe nǹkan tí ó bá bọ́ sójú ẹ̀, ọlọ́run bá ti ní kífẹ́ wà, kálukú ó sì tún máa gbà bẹ́ẹ̀. Kì í ṣe pé gbogbo ẹ̀ náà là ń ṣe tó dáa. Àìmọye àkíyèsí náà lẹ́ ń pè mí tá àti rí ṣe. Tó ti bẹ́ẹ̀ ẹ̀ sì bínú. Àìmọye àwọn nǹkan míì ló ṣe pé ọ̀tọ̀ lójú tẹ́ yóò fi wò nínú ṣẹ̀ríà, èmi ò rí bẹ́ẹ̀ ẹ̀ sì bínú. Ọlọ́run kó má ṣe bá mi san ilé san dáadáa. Inú mi dùn pọ̀ lónìí, ní tó dùn mọ́ mi pọ̀ gan, ṣùgbọ́n ìkan tí mi ti ẹ̀ wòye sí ń bẹ̀ rárá tí Mufti sọ ní ìsìn, òun ni tó jẹ́ ìpìlẹ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a jókòó yìí. Mi ò tiẹ̀ ronú lọ bẹ̀ rárá, ṣùgbọ́n òdodo ni. Bàbá wa Mufti Markazi ni wọ́n, bàbá wa Safirul Ulama Markazi ni ìpìlẹ̀ tiwọn náà, èmi náà Markazi ni ìpìlẹ̀ mi. Bàbá Sheikh Adam Abdullahi Ìlọrí, ọlọ́kọ̀ mọ́ṣẹ́ wa ṣàlékún kẹwọn. Ìmọ̀ wọn náà lọ́lọ́run tó ní kó tó tàn ká àmọ́ ìpìlẹ̀ táwa wà nínú ọmọ wọn báyìí ọ̀rọ̀ ti pọ̀ gan tó jìnà. Gbogbo iyejú kálukú tó ń lo mímọ̀ yẹn ọlọ́run kó bá wa fi san wọ́n lẹ́san dáadáa. La ilaha illallah. Mo kí alájà púpọ̀, ájìá ìyàwó Sàfírù làmọ́ wọn jókòó ni. Wọ́n pẹ́lú mí ìmọ̀ wọn lòmí ò sì mọ̀ wọn. Ọlọ́run ṣàánú àfáà wa Sàfírù làmọ́, ọlọ́run ṣàánú wọn pọ̀ gan, torí pé kìí wọ́pọ̀ kí ẹni tó jẹ́ àfáà kó wá fẹ́yàwó kí ìyàwó rẹ̀ náà tún jẹ́ àfáà. Kò pọ̀ bẹ́ẹ̀, ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn o, ṣùgbọ́n kì í ṣe tó ń ka rẹ̀ pọ̀. Ó lè lòmíì náà tẹ́ bá ló jẹ́ àfáà kan pẹ̀lú àfáà náà kì í ṣe pé ó jiná. Ìyẹn ìyàwó rẹ̀ ni mo ń wí o. Akànnì àkọ́dá àwọn ìyàwó wọn náà àfáà ni, ṣùgbọ́n tí ò ní jiná dénú. Ṣùgbọ́n ìjà àfáà tí wọ́n jiná tán yányán. Kódà ìjà àfáà wọn ju tọkùnrin mi lọ. Ọlọ́run ní bàjẹ́. Ìyẹn wàá mọ orú iṣẹ́ tẹ́ ṣe sọ́dọ̀ Ọlọ́run tẹ́ fi bá mu àfáà ńlá báyìí pàdé. Ìyẹn ọmọ orú iṣẹ́ tẹ́ ṣe. Bóyá fíìmù náà ní nírú iṣẹ́ ò nínú àkàdé òjò fi já sí pé nígbà tí ìkẹta àti kẹrin ọba dé, gẹ́gẹ́ bí àdúrà tí Mufti ṣe ní ìsìn, tí táwọn náà fi já àfáà tí ó jiná dáadáa. Bóyá ọmọ náà ní sì sọ fún bóyá náà ọmọ tẹ́ ẹ kọ́ nínú àwọn ọ̀rẹ́ yín ẹ̀rọ jẹ́ júníọ̀ yín, ẹ bá rẹ́ nìkan lónìí ẹjẹ́ mọ̀, kò
sígbà tó dé tí ò dé ok ẹ̀ ń wo ìyá Tọ́lá lọ́ọ̀kan ó tẹ́ wọn lọ́rùn àwọn ara wọn ò gbóná wọ́n làwọn bá rí ní ìsìn ó ti yá wọn náà wọ́n kàn wáyà ìṣirọ́rùn mo kí àjẹ́ àpapọ̀ nítorí jẹ́ ń kí wọn ni pé ẹ bá rí ọkùnrin lọ́nà ní kọ́ máa ṣe dáadáa ká kí ìyàwó ẹ̀ ọkùnrin máa ń fi ara bó ṣe jẹ́ mowó yẹn o mufti ni wọ́n wà ní ìní ìsìn táwọn tí wọ́n fi ń lẹ̀ sọ́hùn kì í ṣe faradà ní ìfaradà ní àwọn mẹ́rin wọ́n sì dà wọ́n lẹ̀ lẹ́ẹ̀kan ẹni orún kan lónìí mọ́ rẹ̀ táwọn sì wà ń bí abẹ́ẹ̀kọ́ ká ní mufti ń bẹ́ lé ní yàrá mi ní ọ̀bá wà òun wà lé ní ìsìn yóò mọ̀ rẹ̀ ó faradà ní tó ti báyìí ní ìsìn ó faradà ní ó gbà tí wọ́n ń kẹ́kọ̀ọ́ káàkiri wọ́n ti fẹ́ yàwó wọ́n fi ìyàwó lẹ̀ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ abẹ́ẹ̀kọ́ wọ́n sì lọ òun yẹn lọ kẹ́kọ̀ọ́ táwọn obìnrin yẹn ò bá méèkì ẹ̀ kọ̀ǹdísì fún wọn ni kò ní rọrùn torí pé ẹ̀mí ọ̀wà nílé ẹ̀mí ọ̀wà ń bí ẹ̀kọ́ tí wọ́n bá fi wá kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe kọ́ yẹn tí wọ́n wá ní first class láti degree tó fi dé PhD abẹ́ẹ̀kọ́ tí wọ́n bá fi ní bẹ́ẹ̀ àwọn tí ń bẹ nílé fi hàn lọ́kàn balẹ̀ so ìfaradà ni mo fi kí alájà púpọ̀ gbogbo dáhùn yìí ní ìsìn gbogbo àwọn àṣeyọrí ńláńlá táfà àwa Idris tọ́lọ́run bá ní kí ọlá tó ní kí wọ́n rí ṣe tá à ń sọ yẹn a rí pé ìfaradà alájà náà wà ńbẹ̀ tọ́lọ́run fi ní kó máa rọrùn mo kí púpọ̀ èmi máa ń mọ àwọn ìyàwó wa pọ̀ gan ọlọ́run kó bá mi dúró tì ẹ̀yẹ wọ Ramadan tá a ṣe tán yìí mo mọ iye sàárì tí mo jẹ lé ọ̀pọ̀lọpọ̀ sàárì ní mi jẹ lé ọ̀pọ̀lọpọ̀ sínú ní mi ò ṣe lé tó ṣe pé báwọn ìyàwó náà wọ́n fẹ́ gbaládà pé mo dáná sàárì fọ́kọ mo dáná sínú èmi sí ní mi sí lé mi ò rí sàárì jẹ ní ọ̀dọ̀ ìyàwó tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ ààrí jẹ lọ́dọ̀ yìí tí ń bẹ l'Ábẹ́òkúta ààrẹ nu sí bí ààrí sí lọ́hùn torí ta bá sun bí dèní á sun bí lọ́la á sun bí dèní á sun bí lọ́la gbogbo orun tí mo sùn pẹ̀lú àwọn ìyàwó mi méjèèjì nínú àwẹ̀ láti ìgbà táwẹ̀ ti bẹ̀rẹ̀ tó fi parí mi ìrògbó tó orun 5 náà sẹ́mọ̀ káwọn obìnrin yẹn náà ìfaradà náà ni so la fi gbọ́dọ̀ kí wọn ó kí yín àrájà ọlọ́run bá mi san ilẹ̀ san dáadáa ó kí àfọ àwọn Sheikh Al-Mahami Idris Ibrahim Alao Safirul Ulama li biladi Ògbómọ̀ṣọ́ wa ma hawlaha ọlọ́run ni ó ṣàánú yín bẹ́ẹ̀ tó gbé yín kalẹ̀ ọlọ́run ò ní gbà sáà lọ́wọ́ yín ọlọ́run ló fi yín joyè mi kọ́ ọ̀rẹ́ ni ọlọ́run bá fún ní nǹkan ní ọmọ èyí ó fún ẹni ọlọ́run ò bá fún ní nǹkan kò sẹ́ni tó lè fún ọlọ́run tó lọ́wọ́ bá fún èèyàn ọlọ́run máa gbà padà ṣùgbọ́n tó bá fi jọ́ ọlọ́run ló fún èèyàn ní nǹkan jẹ́ kí gbogbo ayé parapọ̀ bá wọn gbà wọ́n kàn dàbí èèrà ni lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n máa dòrí ká wọ́n bá gbé bí wọ́n tó gbé lọ́wọ́ àwọn náà wọ́n máa gbé káàkiri ẹ mọ̀ pé èèrà tó bá gbé ṣúgà yóò máa gbé káàkiri títí ò fi gbé débi tí ń gbé tí ń lọ bóyá bí wọ́n ti tí ṣúgà wà tẹ́lẹ̀ gan bóyá bí ọ̀dà ìrọ̀ wà gbé ṣúgà ò sì mọ̀ pé bí tó ń wọ̀ ọ̀dà ṣúgà kò mọ̀ pé bí tó ń wọ̀ ọ̀dà bóyá bí dábúrò ti ṣe ni àwọn èèrà wá rí nírí pé oúnjẹ àwọn rèé àwọn wà á dòrí ká wọn á gbé ọlọ́run wà ṣàánú ṣúgà wọn kàn máa pọn alálà ni wọn ò ní rí jẹ tí wọn gbé níbi tí lọ. láyé kìdìrọ̀ náà sòlá ọkọ̀ òun aláàjábálì. wọ́n jẹ́ ogun pọ̀ jù báyìí láró náà. àyà fáwọn kàbí ṣe yín láì sàbẹ̀ kọ́dàrí. àyà fáwọn kàbí ṣe yín láì sàbẹ̀ kọ́dàrí. Tí ń wí fáǹfààní àwọn ọmọ kí ó. Láyé kìdí rọ́nẹ́sù. Ojú pé bí ìbá sọ lọ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì ẹwà yìí. Lọ́kọ̀ mọ́ alẹ́ jẹ̀gbẹ̀lẹ̀. Èèyàn bá fò kó dàbí agáte kò lè débi ọlọ́wọ̀n fi ó gbé ní. Àyẹ̀wò fáwọn kẹbí ṣe ilé ìsàfilúkọ̀dárí. Àyẹ̀wò fáwọn kẹbí ṣe ilé ìsàfilúkọ̀dárí. Ogbon tí ọba sínú kádàrí yẹn nìkan ò lè fún
orí ẹ̀ bẹ́ẹ̀ bá ń wò pé àbáwá ìmáàmù ni èmẹ́kọ́ ọlọ́ni. láyé kìdìrọ̀ náà sùlẹ̀ ọkọ̀ mú alájàbalẹ̀. ipa ẹnìkan kan ọ̀ká nǹkan kan ẹ jẹ́ wọn ó sọra wọn di tó wù wọ́n kò sí ní dágbára wọn ká. àyà fáwọn kàbí ṣe ilé ìsàfihàn kọ̀dárí. àyà fáwọn kàbí ṣe ilé ìsàfihàn kọ̀dárí. kò sáǹfààní kan kò sóore kan tẹ́nìkan lè ṣe fún èèyàn tí ìbá ti ṣe pọ́lọ̀ lọ́kadà rẹ̀ kò ní dọ́dọ̀ ẹ̀. bẹ́ẹ̀ náà ni ọ̀sáburú kan ìnira kan wàhálà kan tẹ́nìkan lè sọ pé òun ò gbé lọ́dọ̀ ẹnìkan bí ìbá ṣe kó bá wọ lọ. láyé kìdìrọ̀ náà sùnlẹ̀ òkò mú alájàbalẹ̀. àyà fáwọn kàbí ṣe lẹ́yìn ṣàfihàn kọ́darí. àyà fáwọn kàbí ṣe lẹ́yìn ṣàfihàn kọ̀dárí. orí bẹ́ẹ̀ ọba wa Barrister ọlọ́run ló fún yín ní ṣàfihàn o èmi kọ́ o bàbá mufti bẹ́ẹ̀ ni bàbá mufti ọlọ́run ló sọ yín di mufti o èmi kọ́ o ọlọ́run ló sọ yín dẹni tí ó máa ṣojú gbogbo àwọn mímọ̀ Ògbómọ̀ṣọ́ ìtumọ̀ yé wọn nu gbogbo ní mímọ̀ Ògbómọ̀ṣọ́ ẹni ọlọ́run yàn láṣojú wa ni èmi kọ́ mọ̀ yàn ẹ bá wọn nǹkan àwọn afẹ́ yàn ní ẹni tí ẹ mọ̀ ṣojú àwọn mímọ̀ ó dà gbogbo àwọn àfáà fẹ́ lọ bìkan àráàyè ìwọ lọ ṣe mọ̀ pé gbọ́dọ̀ jẹ́ni tó jiná ó dà ní ìsìn èmi ọ̀ráyè lọ bìkan àwọn òpin ta ní ọlọ àní wọn lọ bàbá mufti ọ̀ráyè níbi tí mufti yìí ọlọ bí ìpín mọ́kán tó kún kẹ́kẹ́ tírélà àmọ̀ ló lóòdù kalẹ̀ yìí mo rò pé ní ẹni ìsìn ó dà mufti ọ̀wọ́ aráàyè lọ bìkan ẹni táwọn sọ pé dà á mọ̀ pé mufti wọ́n mọ̀ sọ pé àwọn ọ̀ráyè ọ̀dà ìpèsè ìfìlù kọ́ wá lọ. mo rò pé sí ẹni ìsìn kí wọ́n wá má káàyè ibi tí mufti ọ lọ. ẹ̀wọ́n náà wá wò ta la àbáyàn tí ọba já wọn tó lè ṣojú wa. bá a bá sọ ní ìsìn kódà ibi tá ń lọ èèbó lẹ́ẹ̀fì sọ̀rọ̀ ń bẹ̀ ẹni tí ń fi èèbó sọ̀rọ̀ níwájú adájọ́ iwájú sáájú òjìlé sọ̀rọ̀. lọ́ọ̀yà ló jókòó yìí tí àpé wọn máa pa ẹlòmíì náà Barrister tí ò sì kọ́ṣẹ́ òfin àpé Barrister wà tán ní Barrister wọ́n kàn ń pè bẹ́ẹ̀ ni ọ̀kọ́ sí òfin kìí ṣe pé honorary ni Barrister tí wọ́n kẹ́kọ̀ọ́ gbà ní wọ́n lọ yunifásitì tí wọ́n ṣe law wọ́n sì jáde wọ́n tún wá lọ law school wọ́n ṣe law ọbẹ̀ náà wọ́n ní wọ́n yanrantí kán tó di lọ́yà mo rò pé jẹ́ báyìí ní ìsìn báwọn ṣe wà yìí wọ́n láǹfààní kí wọ́n wọ wig and gown tí wọ́n dùn wájú adájọ́ wọ́n tún ti wá gba masters ní ẹ̀ èmi máa ń sọ fáwọn èèyàn pé lọ́dọ̀ tèmi masters gan fẹ́ẹ̀ lè ju phd lọ ẹ̀mọ́ tó jẹ́ ìrò bẹ́ẹ̀ ni torí pé gbogbo nǹkan ni wọ́n kọ yé tán ní masters torí pé wọ́n fẹ́ kó o master field yẹn wà pélé all area of interest tó wà ní field yẹn ni wọ́n á kó ẹ tán pátá béèyàn bá ti yanjú yẹn ó ti dojú lówó mímọ̀ wọ́n ti rí yẹn yanjú tó ti yanjú tán yányán ṣe àpé phd àákàwá mú láì kan ni ó dà láì kan òun náà kìíní kan tó dàbí òwú tẹ́rín báyìí láàmú bẹ́ẹ̀ ìwọ ló sì mọ yanjú ẹ̀ ìwà wá di specialist lérí àyẹn ìyẹn náà yanjú lọ́wọ́ báyìí ọlọ́run ìjọ délẹ̀ láyé. Alam ilma Western education. Likita mutaza lozura competition. Likita mutaza lozura competition. Àwọn náà wọ́n gbé àjìnà pọ̀. Àkọ́ ìròlẹ̀ ilmi. Ó ti tó. Ó tó. Lóńdí ilẹ̀ àkọ́. Àlọ́ tó ó tó. Ẹ̀rí tó ẹni tó kájú ẹ̀ ní bàbá ní wọ́n lọ fèbó sọ̀rọ̀ ibì kan èbó wọn yanrantí tí èyí ṣe bó pé yìí máa ń fi wà pé wọ́ sí kìí ṣe bẹ́ẹ̀. tó bá jẹ́ lárúbáwá náà la fẹ́ kí wọ́n lọ ẹni tó lọ Saudi Arabia lọ gbẹ̀bùn ńlẹ̀ lárúbáwá wálé wọ́n lọ Saudi Arabia ní Riyadh ní capital Saudi wọ́n sì dúró ń bẹ̀ níbi tó bá Saudi ń sọ̀nà fa ibi táwọn gómìnà Saudi tí wọ́n ti máa ṣe gbogbo ètò ayé
ibẹ̀ ni wọ́n wá wà ń bẹ̀ gbogbo onímọ̀ ayé sì pàdé ń bẹ̀ àwọn sì lọbẹ̀ lọ gbẹ̀mọ́ ẹlòmíì lọbẹ̀ lọ wòran nípa àti àwọn wò lórí ìkíni ìyá ẹ̀gbọ́n àwọn tájókòó náà wọ́n fún lẹ́bùn àbí gbogbo wọn ni gbogbo kìí ṣe pé n tó gbọ̀pọ̀ wọ́n ṣe wàhálà débẹ̀ Saudi Arabia wá ló dá o ta ni Idris Alao Ibrahim wọ́n lọ́nà Ògbómọ̀ṣọ́ ni ẹni ọmọ ọbọ̀ Saudi wọ́n wá gbógbómọ̀ṣọ́ lọ ọbẹ̀ kódà láwà ní sẹ̀fíìrù wọn wé lọ wọ́n wá fún wọn láwọ́ọ̀dù pé eléyìí rántí ẹni lè sọ lárúbáwá lọ́dọ̀ lárúbáwá ní Saudi Arabia tí ó fi gbẹ̀bùn wálé ẹ̀ tí mọ̀ pé bàbá nílé ìlọsójú wà mẹ́kan yóò rújú sí ó rò pé ti yé ní ìsìn tó bá wá jẹ́ ti wà Ọlọ́run ṣàánú wọn ọ̀rọ̀ ọlẹ̀ lẹ́nu èèyàn ọlẹ̀ ìbáṣepọ̀ tó dáa ẹ̀yin náà ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ń bẹ̀ lánàá ẹwà gbé àwọn èèyàn ńláńlá àwọn àfà ńláńlá tí wọ́n torí wọn wá ní gbogbo ààyè bí ìbàjẹ́ wà tó dáa àtìṣe tó dáa irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ ibi mélòó láti rí irú ẹ̀ irú ọlá tó lọ́n dá wa l'Ógbómọ̀ṣọ́ ni Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láíláí arówó náà ṣé ká wí nǹkan fún wọn a fi ṣàdúrà fún wọn ó sì máa ṣe ni ó ti ní agbára jù Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ sọ pé a tù ẹ́ lára arọ̀ ẹ́ lọ́rùn a tù ẹ́ lára o arọ̀ ẹ́ lọ́rùn àsìkò tí ó jóyè yìí a tù ẹ́ lára àmín a tù ẹ́ lára àsìkò tí ó jóyè yìí á tù ẹ́ lára. Lórí pé bàbá wa ìmáàmù àná ó tù wá lára. Ìmáàmù wa níjẹta ó tù wá lára. Ìmáàmù wa níjẹrin ó tù wá lára. Ìmáàmù wa níjàrún ó tù wá lára. Ìmáàmù wa níjẹ̀fà ó tù wá lára. Ìmáàmù wa níjẹ̀jẹ ó tù wá lára. Ìmáàmù wa níjẹ̀jọ ó tù wá lára. Ìmáàmù wa níjẹ̀sán ó tù wá lára. Ìmáàmù ẹlẹ́kẹ̀ẹ́wàá ó tù wá lára. Ìmáàmù ẹlẹ́kọ̀ọ́kànlá ó tù wá lára. Ìmáàmù ẹlẹ́kẹ̀ẹ́jìlá ó tù wá lára. Èmi gọ́gọ́gọ́ ìmáàmù ẹlẹ́kẹ̀ẹ́tàlá ó tù mí lára. Àsìkò tí ó jóyè yìí á tù ẹ́ lára. Àmín á tù ẹ́ lára. Àárọ̀ ẹ́ lọ́rùn àtù ẹ́ lára. Àárọ̀ ẹ́ lọ́rùn àsìkò tí ó jóyè yìí á tù ẹ́ lára. Sọ pé kò ní dẹkùn lọ́la. Kò ní dẹ́kun lọ́la. Gbogbo ohun tó jẹ́ ìdùnnú òní kò ní dẹ́kun lọ́la. Bí Ọlọ́run kò ní dẹ́kun lọ́la. Àmín. Kò ní dẹ́kun lọ́la. Àmín. Gbogbo ohun tó jẹ́ ìdùnnú òní kò ní dẹ́kun lọ́la. Àmín. Kò ní wọnú ayé yìí. Kò ní wọnú ayé yìí. Àmín. Ikú òjijì tí ń wọlé ọ̀la. Àrùn òjijì tí ó bá lọ́sẹ̀. Ogun kò sí ó ṣàlàáfíà. Kò ní wọnú ayé yìí. Àmín. Kò ní dẹ́kun lọ́la.
lọ́la àmín. Onídẹ̀kùn lọ́la àmín. Gbogbo ohun tó jẹ́ ìdùnnú òní. Onídẹ̀kùn lọ́la àmín. Ayé òní mú ẹ. Ayé òní mú ẹ. Ọ̀tá òní jèrè tó bá ní okú. Mọ́ tó ní tẹ́gbìn mọ́lẹ̀ kó ṣẹ̀jẹ̀ omi ayé kó ní gbé ẹ lọ. Onídẹ̀kùn lọ́la àmín. Onídẹ̀kùn lọ́la mi. Gbogbo ohun tó jẹ́ ìdùnnú òní. Onídẹ̀kùn lọ́la àmín. Ó ti bọ́dún lọ. Àmín Ọlọ́run. Ó ti bọ́dún lọ. Àmín. Kò sí inú ààyè rẹ̀. Ó ti bọ́dún lọ. Àmín Ọlọ́run. Onídẹ̀kùn lọ́la àmín. Onídẹ̀kùn lọ́la àmín. Gbogbo ohun tó jẹ́ ìdùnnú òní. Onídẹ̀kùn lọ́la àmín. Barista kò máa ní jẹ́wọ́. Àmín Ọlọ́run. Kò máa ní jẹ́wọ́. Àmín. Bàbá ń kí gbéwèrè tí wọ́jà. Kò máa ní jẹ́wọ́. Àmín Ọlọ́run. Onídẹ̀kùn lọ́la Àmín kò ní dẹ́kun lọ́la. àmín. Gbogbo ohun tó jẹ́ ìdùnnú. Onídẹ̀kùn lọ́la àmín. Àwọn òbí tí wọ́n bí yín wọ́n ṣe dáadáa pọ̀ lọ́lọ́run fi ní kírú ẹ̀san báyìí jáde. Gbogbo ẹ̀san tàtọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ̀ máa san èèyàn tínú èèyàn fi máa dùn pé mo bímọ láyé lálìkí àmọ́ Ọlọ́run má fi dùn wọ́n. La ilaha illallah. Àwọn àfáà yín tí wọ́n kọ́ yín kéwú bàbá Zuglun rahimahullahu rahmatan wasi'a dé gbogbo ibi táwọn àfáà dé láyé tí wọ́n kọ́ yín Ọlọ́run bá wa san wọ́n lẹ́san dáadáa. Gbogbo àwọn àfáà kálukú wa náà tí wọ́n kọ́ wa Ọlọ́run kó bá wa san wọ́n lẹ́san dáadáa. Bàbá Sheikh Adam Ọlọ́run bá wa san wọ́n lẹ́san dáadáa. Pé bá wa san wọ́n lẹ́san rẹ̀. Àmín Ọlọ́run. Ó rí pé àwọn àfáà wa ṣe dáadáa fún wa púpọ̀. Bá wa san wọ́n lẹ́san rẹ̀. Ṣé ń wá dá máa lò fà wá? Bá wa san wọ́n lẹ́san rẹ̀. Bàbá san wọ́n lẹ́san rẹ̀. Bá wa san wọ́n lẹ́san rẹ̀. Bàbá san wọ́n lẹ́san rẹ̀. Bá wa san wọ́n lẹ́san rẹ̀. Ṣé ń wá dá máa lò fà wá? Bàbá san wọ́n lẹ́san rẹ̀. Bá wa san wọ́n lẹ́san rẹ̀. Bá wa san wọ́n lẹ́san rẹ̀. Bàbá Lágége àlùfáà wa bá wa san wọ́n lẹ́san. Àmín Ọlọ́run. Bàbá san wọ́n lẹ́san rẹ̀. Bá wa san wọ́n lẹ́san rẹ̀. Bàbá san wọ́n lẹ́san rẹ̀. Bàbá san wọ́n lẹ́san rẹ̀. Ṣé wá dá máa àlùfáà wa bá wa. Bàbá san wọ́n lẹ́san rẹ̀. Ọlọ́run ṣe bá wa ṣe bẹ́ẹ̀ Ọlọ́run kò ṣe dáadáa fún wa. Mo kí Safirul Ulama fún gbogbo ilẹ̀ Ògùn àṣà mo kí ilẹ̀ kan sí Ọlọ́run jẹ́ ń lo oyè náà pẹ̀lú mo kí gbogbo àwa jàmọ́ ó sì dúpẹ́ lọ́dọ̀ yín pẹ̀lú ẹ̀bùn ńláńlá tẹ́ fún mi àti kọ̀sídà tí ìrìwú ẹ̀rí lórí pé àti rí kọ̀sídà àríwú eléyìí rí o èmi àwọn àmọ̀ bóyá mufti ti rẹ́ nìkan tó kọrú eléyìí gangan rí tí ì rí rí Ọlọ́run tó Allahu Akbar ọ̀nà torí bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ yín pọ̀ gan Ọlọ́run kó má ṣe bá mi san ilẹ̀ san dáadáa jazakumullahu kulla khairin
Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Màá wò ṣáà. Mufti. Ìyá Tọ́lá ẹni wá dùn bẹ́nìkan bá mú ìyàwó tí ẹ̀ wá kò sí fáàrí bẹ́nìkan fẹ́ ṣe bẹ́nìkan ẹnìkan bá kó mẹ́rin síbì kan àwa náà nìkan tó dúró báyìí bí